àwa majo la risagbe ye le àwa ye mtese kunte pa yigbo wa mto ma no ma ku fon àwa ye mo gbogbo ma yigbo ma le je mo gboro ma no ka àwa ma ja ayan wa nílé mo ma kiyan Òkè Ọmọge ṣe orúkọ mi láti kan ní Garuwe TV Diary na bá rí báyìí a rí pé olukan o ne ki ara ẹni na bá wo tán na bá wo yìí gbogbo ẹ pè ní Ayílà therefore yìí ìkálẹ̀ kì í fọ́n bẹ̀ ní ṣùgbọ́n ìpínlẹ̀ Ògùn o ne ki ara ní Ògùn state Ògùn waterside gangan ara ni kó gbé wa wá bí gangan ọdún ẹ̀rùn àwọn jòólá gangan jòólá ẹbí jòólá ti Ayílà òun ní kì í ṣe ọdún ẹ̀rùn ní ọjọ́ ẹni bá wo bèèrè báyìí wá wo wọn rí pé a ti ṣe ayẹyẹ ní òòrùn àná ìgbàdẹ̀ ṣe èní báyìí wá ṣe kò kárí ẹni ìyí ẹ pé à ń ṣe ní primary school ní ọwọ́ aká ọ̀hún bàbá tí wọ̀nà ọ̀nà ayédèrè báyìí ẹgbẹ́ wọ̀nà bẹ̀ lọ àrùn mi dàrán wọn náà ló lọ àwákàbẹ̀ náà wọ́n àwọn ọmọ ajó láwọ bára dàtí ẹ̀wá wo ìgbáradì yìí à ń ṣe ní yóò kọjá lọ àti ìrora báyìí àmọ́ kí èèyàn bẹ̀rù pé dídá máa Ayílà yóò wá nílé lóko yóò sọ máa jó ọlá pé àjídé ara akàtẹ́ ò. Akínbọ̀tẹ̀ Ọmọdúnrún máa lẹ ti ìlú Ayílà Ayílà wọn arí ayé rí o Ayílà ya ní Ayílà Ìtẹ̀bú ward òun ó ṣe olú Ayílà Ìtẹ̀bú ward ní Ayílà aya ní Ògùn waterside local government Ògùn state Ayílà Ìtẹ̀bú ward àti Ayílà ward ẹgbẹ́ minority ward ní Ògùn waterside local government ọdún yẹn ṣe ní ẹni kájú bá lọ́wọ́ àbáwá ní Ògùn ẹ ṣe ní ìlú èdè àbáwá o ẹ ṣe ní ìlú àbáwá o ó lè yá àgbáyé tó wà nínú ẹrù fún àti ṣe ọdún ní òṣòro ní ọ̀sẹ̀ tó kọjá a sì ya within the limits ìyẹn mú ṣe ọdún nì ní ìjábọ̀ mi ṣe ìwòtán ó ní oye ọmọ yá nígbà láta ṣe ọdún ẹ̀rù àti ya àárín ọdún yá nígbà ìyẹn mú ṣe tẹwàá nẹ̀ nìyí ẹsẹ̀ ní ní ìjẹ̀ ìyàbọ̀ o ẹsẹ̀ ní ní àlejò lóde ló wá wíwá yan ó ti jẹ́ ti ayọ̀ àpadà lọ́wọ́ ajẹ́ ti ìlú o ọdún yẹn ṣe wíkẹ̀ Ògùn state ló máa yarí Ògùn state yí ara yìí kẹ̀ ajẹ́ minority ní Ògùn state òṣèré òun ṣe ìbò ìjíǹjì yí ara tẹ́lẹ̀ rírí ni but ó ní àwọn àpáyọ ṣẹlẹ̀ ní ìfẹ́tí àfi gbé wa má Ògùn state àdẹ̀sí maintain identity wa ní Ògùn state ìfọ̀fẹ́ ṣe ìtàlẹ̀ àwọn darí nígbà kí ni a bá tó ní Ògùn state wọ́n máa ìtàlẹ̀ wọ ẹ̀ ṣàfihàn ìtàlẹ̀ ẹ̀jẹ̀ yí ẹsẹ̀ ní Ògùn state àgbèwá o ní minority ara ní àgbò àwọn ilé fàlẹ̀ because I don't have problem ẹ̀rí ọ̀nà ìwádìí ìjà ní Ògùn waterside ọdún kéréje yìí tó ti wà yìí ní àwọn ilé pé àjọ tìlú Àyílà ọ̀rọ̀ coronet nẹ̀tì ọba nẹ̀tì ìgbésẹ̀ ọlọ́ọ̀gá di àpapọ̀ Ayílà jẹ́ ọ̀gá àti ìlànà waterside communities ìtìlẹ̀ ọba ẹgbẹ́ kí pẹ̀lú náà tàbí orúkọ ọdún sẹ́yìn ọ̀dẹ̀ máa gbé ní àsìkò yára ẹ̀rọ ọdún àkókò aṣọ àdá ìjọba àwọn agbóhùn àtẹ̀lú tó ní káyọ̀ ayọ̀ amúpadà lọ́rí ó sẹ́yìn ẹsẹ̀ ìbẹ̀ ní kúráwọ́ ohun àṣẹ ní àṣejù àṣẹ àmúkọ́lú àmúkọ́ba àmúkàmọ́dà náà lọ́wọ́ ti ìyá fẹ́rẹ̀ o ẹ̀yìn bá tún lè mú ẹ̀dá orí nínú ìṣẹ́kẹ̀kẹ̀ dáwọ̀ ẹ̀